dídé kò dé Jerusalem níjọ́ ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé lárugẹ, Ọlọ́run gbé ga láàrin ìran ènìyàn, Ọlọ́run gbé Jésù Kristi ó ṣe lógo gẹ́gẹ́ bí májẹ̀mú kan bá dá léyà rẹ̀ sínú tẹ́ḿpìlì, wọ́n bẹ̀ sí kígbe Hòsánà ní sí ọmọ Dáfídì, olùbùkún lọ ní kẹ́ bọ̀ á lórúkọ Olúwa. Eráyè rí ìwò títí torí líjọ́ọ̀nì yàtọ̀ síra kan lọ yà pàdé rẹ̀, kàn tẹ́ṣọ sílẹ̀, kàn gé ìmọ̀ ọ̀pẹ àtẹ̀ka igi lóríṣiríṣi wí kẹ́ ẹ ṣe rẹ̀ kẹ́ ẹ yọ àárín bí ìgbà kan nìyàn tẹ́ kápẹ́ẹ̀tì pupa lónìí kí wọ́n bá kí wọ́n joyè kí wọ́n ọ̀nìyàn ńlá wíkàn rìn lórí rẹ̀ bá a lè kété ra Ísírẹ́lì níjọ́ọ̀nì o ní Jerúsálẹ́mù kàn gbàlù kàn bẹ̀rẹ̀ sí jó kàn bẹ̀rẹ̀ sí jó Hòsánà fọ́mọ Dáfídì, olùbùkún lọ ní kẹ́ ẹ bọ̀ á lórúkọ Ọlọ́run, kàn bẹ̀rẹ̀ sí yọ̀ yàtà yòtò kí inú kété ọ̀nìyàn dùn kọ́dùn bẹ́ẹ̀lì wí kété òlú mi tìtì níjọ́ọ̀nì òlú mi o torí pé ọ̀nìkan yí ọbẹ̀ ìrákànjáko ìrákèé òye ọ̀rìn dúró sẹ́yìn èyí ni Jésù Jésù gan-an òun lè yí wòlíì Násárẹ́tì ti Gálílì òun lè yí Jésù lórúkọ rẹ̀ òun gan-an lè yí àṣìmọ̀ bá dáa kọ̀nìyàn ṣòdámọ̀ òun kẹyẹ kẹ́mọ̀ lásìkò kò yẹ kẹ́ mọ̀ ìbá dáa kí rí ọ̀nìyàn kẹ́ mọ̀ fo ọ̀nìyàn ro ọ̀pọ̀lọpọ̀ ní Jésù kọjá lẹ́rùn pọ̀nàrán ọkọjá lúwájú ojú ran ọkọjá lúwájú ọkàn ran ọkọjá létí ran ọkọjá líkété ọ̀rá lẹ́kọ̀ọ́ sí hàn à ń gbọ́ nípa Jésù Kristi nì lórí rédíò à ń gbọ́ lórí móhùnmáwòrán à ń gbọ́ lójúkojú nílé ìjọsìn à ń gbọ́ ní wàásù níbi òsìnkú àbí kan ti ṣe márèjì à ń gbọ́ nípa olùgbàlà kété ọ̀nìyàn kété òjò àmì tìtìtìtì nítorí pé Jésù sọ̀kalẹ̀ sí àwùjọ ìran ènìyàn síbẹ̀síbẹ̀ à ń fà sẹ́yìn à ń ká gbéra à ń kẹ́ ẹ lọ à ń kẹ́ ẹ ṣẹlẹ̀ àwọn ènìyàn bè lọ síwèé irú kẹ́ ẹ lọ wá àìsùn kù ń rì kẹ́ ẹ mọ̀ bá pẹ́ jù o ṣòdámọ̀ wí ìbéèlì wíwá torí ọ bí olùgbàlà kan kò ọ́ lónìí o ní Bẹ́tílẹ́hẹ́mù kẹ́ ẹ ṣe olùgbàlà kété ọ̀nìyàn ní Mátíù orí kínní ẹsẹ̀ 21 ìyá ọmọkùnrin kan bì ní á pe orúkọ rẹ̀ ní Jésù torí kẹ́yìn torí pé òun níyà gba ìran ọ̀nìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ ran èyí kò yìn mọ́ kò jẹ́ pé inú rẹ̀ dùn sí láti aṣe ní gbogbo ìgbà kò jẹ́ pé lùgbà lẹ́rẹ̀ kọ̀ọ̀kan lọ máa ń lò dálé ibi ọkàn lórí rẹ̀ kọ́ yá kábàámọ̀ ṣùgbọ́n síbẹ̀ kò ń rún yá mọ́ Jésù ti kú o kẹ́ẹ̀bá yọ gbà ọ́ kò nínú ẹ̀ṣẹ̀ burúkú ni òwò lọ aronúpọ̀ àdàkọ́ àṣòdámọ̀ wí Jésù lè yí oníbàmí sọ̀rọ̀ lójú àlá mi Jésù lè yí onírán ọ̀rọ̀ wàásù sí mi Jésù lè yí olólùfẹ́ ọkàn mi kó kú lórí igi àgbélébú kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ mi ọ̀rẹ́ àtẹ́wọ́gbà wí Olúwa kí màá ṣe wọ́n ti ṣẹlẹ̀ léyìí ni o sí Sọ́ọ̀lù Tásù kó fẹ́ yà ṣe nínú bí ni wọ́n fẹ́ yà mú ọmọ yìí Jésù Kristi wọ́n á dèhán wọ́n á mú wá sí Jerúsálẹ́mù wọ́n á mímúran gbolẹ̀ wọ́n á mú ayéran wọ́n á mú jófin torí pé ẹ ṣe àtẹ̀lé Jésù Kristi ṣùgbọ́n ìgbà kan Ọlọ́run farahàn ọ̀rọ̀ àwòrán Jésù lọ́sìn gangan láàrin sùn ó ríran ni ó rí bèrè lọ́rẹ̀ yóò lúwa kí màá ṣèkù ọ́ ní Jésù rí mú wí èmi ni Jésù Olúwa ń ẹ̀rù ni kò ọ́ láti àtàpá ṣègún ègúngún ní ipa ni mọ̀ para rẹ̀ ló ná o kó ronú pọ̀
máa da ẹ̀ṣẹ̀ rẹ. Kó ti lu Sọ́ọ̀lù, kó ti lù bolẹ̀ bá a nìkẹ́mi Ọlọ́run lù bolẹ̀ kíákíá lè já ọ́ nínú ọ̀ṣẹ́ òbí. Ṣé ìwọ náà ṣùdámọ̀ lónìí pé Jésù Leèyí Paul ṣe religion ni orúkọ rẹ̀ yí padà ayé rẹ̀ dè rí bákan náà mọ́ ọ̀rẹ́ dájí ìrírí torí pé ó dàmọ̀ wí Jésù Leèyí. Ṣé ìwọ náà ṣé wàá dàmọ̀ lónìí? Kọ́ bá dẹ̀ dàmọ̀ náà ṣé wàá gbà ṣé wàá ṣílẹ̀kùn ọkàn rẹ sílẹ̀ kó kí Jésù yí ọ̀nà ayé rẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán. Jésù olùdọ́ àgùntàn Ọlọ́run wọ́n ní kó kó ẹ̀ṣẹ̀ ayé lọ nípasẹ̀ rẹ̀ nìkan. Ọmọdé àtúnbí àtọ́ni ògbàlà. Ire o.